Gbogbo wa la rí nǹkan tó ṣẹlẹ̀ nínú ìparí òtítọ́ tó korò apá kìíní bitter truth. A rí bí àwọn kidnappers yìí, àwọn ọkùnrin mẹ́ta bọ́yé kidnap ọkùnrin tí ó fọ́ lójú yìí, tí wọ́n fi tàn wọnú mọ́tò wọn, wọ́n gbé e lọ. Kí ni nǹkan tí ó máa ṣẹlẹ̀ nínú apá kejì òtítọ́ tó korò bitter truth? A ò tí mọ̀. Ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé òtítọ́ tó korò á jáde ní èní sí orí YouTube Yorùbá Plus TV ní orí YouTube ń bí. Fún gbogbo àwa tí a ti ń retí apá kejì á jáde ní èní lórí Yorùbá Plus TV. Màá rọ̀ gbogbo ẹ̀yin tí ẹ ò tí ì wo apá kìíní kí ẹ lọ wò ó. Torí tẹ́ ẹ bá wo apá kejì, tẹ́ ẹ bá wo apá kìíní kò lè yé yín. Ẹ tí ì lè mọ bí fíìmù yìí ṣe dùn tó. Ní orí ìkànnì yìí, ẹ mọ̀ pé àwọn òkò kì í sọ̀rọ̀ nípa fíìmù kan lásán. Ká tó sọ̀rọ̀ nípa fíìmù, á jẹ́ pé fíìmù tó yẹ pé ó kọ́ni lọ́gbọ́n, ó kọ́ni ní òye. Tó pé bá a ṣe ń wo kò ṣe pé a kàn ń wo fíìmù lásán. Bá a ṣe ń wo náà là ń kọ́ oríṣiríṣi ẹ̀kọ́ níbẹ̀. Fíìmù eléyìí máa rọ̀ yín kí ẹ lọ wò. Òtítọ́ tó korò bitter truth. Ẹ̀yin tí ẹ ò tí ì wo apá kìíní, ẹ lọ wo apá kìíní lórí Yorùbá Plus. Tí ẹ bá ti wá wò tán, ẹ lọ wo apá kejì náà, á jáde ní òní, ọjọ́ Thursday. Tí ẹ bá ti wá wò tán, ẹ padà wá sórí channel wa kí ẹ drop comment yín sínú comment section wa. Kẹ́ jẹ́ ká mọ nǹkan tẹ́yin kọ́ nínú fíìmù yìí, àti pé òṣèré wo ló gbé yín débẹ̀ jù nínú fíìmù yìí. Òṣèré wo lẹ fẹ́ràn jù? Ẹ drop comment yín sínú comment section. A ò mí kí n gbọ́ lẹ́nu gbogbo wa. Fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ tí ẹ ń darapapọ̀ mọ́ wa ní orí channel yìí rè, màá rọ̀ yín kí ẹ subscribe, kí ẹ tẹ notification bell tí ó wà lẹ́gbẹ̀ẹ́, kí ẹ lè jẹ́ ní àkọ́kọ́ tá láǹfààní láti mọ̀ gbà tí a bá ti drop reviews, movie recommendations báyìí. Torí lórí channel yìí nǹkan tá a máa ń ṣe nìyẹn. So ẹ support wa, kẹ́ bá wa subscribe sórí channel yìí. Ẹ comment, kí ẹ like, kí ẹ dẹ̀ share. Màá tún pàdé yín nínú next video wa. Ẹ ṣé o.